èèwọ̀ ẹ gbọ́dọ̀ dánwò. ẹ̀bá bẹ́ẹ̀ bá fẹ́ ti bí ìfẹ́ tó rẹ̀ mọ́lẹ̀ òkú sanmi gbọ́dọ̀ lórí àpáta kẹ́yìn láàrin wákàtí kan sásìkò táwa kò jù bẹ́ẹ̀. ó dáa pé orí bàbá ẹgbẹ́ lẹ́yìn ó pè. alàgbà ẹjọ́ kí la lè ṣe fún yín kálẹ̀ béèrè kí lẹ fẹ́. òkú Sami la fẹ́ nítorí wípé Sami ò gbọdọ̀ wọlẹ̀ láì ṣe pa ṣe ẹ̀yẹ kan yìí fún nínú ẹgbẹ́ tiwa. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ yín bí ti bá wò ẹ wo ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ nípa yìí pásítọ̀ ni nínú ìjọ tiwa. ẹ má bínú o bóyá ẹ ṣe òkú béèrè débi báyìí ni àbí bóyá ibi tẹ́ ẹ lọ ẹ tí ì débẹ̀. subhanallahi amma yushrikun. Sami lè jẹ́ pásítọ̀ ní ọ̀dọ̀ títí yín àmọ́ ọmọ ẹgbẹ́ tiwa ni. ẹ ṣe kò dá yín lójú tí ó bá dá yín lójú ẹ bèrè lọ́wọ́ ẹ̀fà yóò ṣàlàyé fún yín. ẹ̀fà. kò possible jáde wà létí ẹgbẹ́kẹgbẹ́. no way no way my father was a pastor. yes láíláí ẹ wò ẹ lè gbé òkú ẹ̀gbọ́n mi kúrò láàrin wọ́dà tèmi ò sí ẹgbẹ́ kankan tó ti yé yín a sì ti mọ́rú yín òkú olókùn tẹ́ lọ́rọ̀ èwú tẹ́rẹ̀ ta ilẹ̀ wa wọ́dà tèmi ò lè kúrò láàrin o. ó tó kò sí wàhálà ẹ wò ẹ gbọ́kú lọ́wọ́ kẹ́ ẹ̀ náà ìyá yẹn. ọmọ ẹ̀dọ́ tó kò lè.
الله أكبر 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 السلام عليكم Jerusalem tọ̀run orí nínú mi ilé mi ti máa kú ẹkún ìbùkún mi ìrì ayọ̀ ìgbà wo lèmi ò rojú rẹ̀ Ọlọ́run. Níbẹ̀ lọ́ba mi wà. Áńgẹ́lì kọrin fún, wọ́n sì ń tẹríba fún. Allahu huwa ar-Rahmanu ar-Rahimu al-Muliku al-Qudusu as-Salamu. Wọ́n fi ń tó mi létí pé àwọn ṣéwù wa tí wọ́n bá wa sòótọ́ ọ̀rọ̀ wọ́n ti wà ní tòsí tí wọ́n bá fi ọ̀rọ̀ Ọlọ́run ọba tí wọ́n fi bọ́ gbogbo wa. Ní báyìí àwọn ṣéwù wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Sheik Uthman. أول لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله. السلام عليكم أهلا وسهلا أهلا وسهلا ومرحبا. الله لا إله إلا الله 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 لا إله إلا الله. Naam, àsìkò tí wàá tó náà nù tí a gbọ́ ọ̀rọ̀ ìṣítí látẹnu àwọn bàbá wa ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ́wọ́ ni wọ́n máa pe àwọn ṣéwù wa wàláhì tó pè wọ́n lórúkọ àmọ́ dé ẹ̀yin náà lè ní wa gbogbo ń tá a bá wí náà tọ̀ ẹ̀yin náà lè ní máa pe ṣéwù wa Sheik Uthman kí wọ́n máa bọ̀ wá bí. سيدنا محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam
mo kí yín pẹ̀lú kíkí tí ó ní ọlá jùlọ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akí Ọlọ́run. Allahu akbar. Ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san. Ọba àná. Allah. Ọba òní. Ọba tí ó mọ ọbẹ̀ nígbà tí bẹ́ẹ̀ ń bẹ. Ọba tí ó tún mọ ọbẹ̀ nígbà tí bẹ́ẹ̀ ò ní sí mọ́. A sì fìyìn fún Ànábì wa Muhammad. Shamsuduha tajul huda baharun nada la khayra illa fi ittiba'i Muhammadin salamun ala al-baqina min khulafaina. Àsìkò àwọn bàbá wa tí ń bẹ ń jókòó. Allah. Ọlọ́run kó bá ṣe àlékún karamọ̀ fún yín. Àmín. Mo wá darí kíkí mi sí ọ̀dọ̀ àwọn ọmọ ọjọ́ afẹ̀sìnṣe. Ó débẹ̀ ó dẹ̀rọ̀. Ẹ̀yin ọmọ ọjọ́ afẹ̀sìnṣe. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ńgbà mo kọ́kọ́ gba lẹ́tà wọn tí mo gba invitation wọn pé kí n wá bá wọn sọ̀rọ̀. Kí wọ́n bá wọn sọ̀rọ̀ ìgbé ayé wọn lé ọkọ. Mo wá wò pé kí ni tó special ń bẹ. Lakali amudu ya salijudi wa ilifadili wa iliwula tabarakatuti mata isawa temuna. Farabalẹ̀ má sáré púpọ̀. Ẹni ọmọ kanjú. Bọ́ bá sáré púpọ̀ ọjà mu. Mo wá wò pé nígbà táwọn àfa pọ̀ rẹpẹtẹ. Tán lọ jàrá. Èsè ó sì wá jẹ́ mi. Mo wá tún rò dáadáa. Mo rò dáadáa. Mo wò pé Ọlọ́run bùn yín làákàyè. Oko tó wò fẹ́rẹ́ sí kòtò ní. Ọlọ́run bùn yín làákàyè. Ló jẹ́ kẹ́ ẹ rò pé bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ múlò dáadáa tí ó sì ṣe yín láǹfààní àfi kẹ́ ẹ pé mi Usman. Ó sì dá wa lójú pé bẹ́ẹ̀ ti pè wá òun inú ọmọ bá wọn kan. Adélébọ̀ tí bá ń ja sírin ọmọ ẹlẹ́nu gígùn ni ó mọ bí ó ti rí sọ tirẹ̀. Inú ọmọ bí àwọn kan àwọn tí wọ́n ń bínú wa àwọn tí wọ́n ń bínú ẹ̀mí ẹ jẹ́ n fọ̀rọ̀ wọn ti à ń bọ̀ ń bẹ̀ nù. Ọmọ wèrè tí ó jà láàfin ọ̀rìn ní lọ tẹ́lẹ̀. Ọlọ́run pọ́n ẹ̀yin obìnrin lé púpọ̀. Ọlọ́run pọ́n ẹ̀yin obìnrin odidi súrà kan nínú Àlùkùránì Súrátù Nìsá ni Ọlọ́run fi bá àwọn obìnrin sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí ń wò mí èmi yẹn fi obìnrin sí é èmi a máa kún obìnrin lé púpọ̀. Ẹ̀yin máa yí obìnrin. Ọlọ́run ló ní apá obìnrin lé. Bẹ́ẹ̀ ni àwọn làjọkẹ́ àwọn làṣàkẹ́ àríkẹ́ àgbékẹ́ àdùkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìrònà ń sẹ gbogbo oríkì wọn. Ayadakumullah. Ọlọ́run tún wá tẹ̀síwájú nínú Súrátù Tọ́lá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Askinuhunna min haythu sakantum min wujudikum. Ọlọ́run ọba tó ní ayé àtàlìkì yẹn mọ̀. Allah. Ó ní tẹ́ ẹ bá rí ọkùnrin tí ò pọ́n obìnrin lé ẹ sọ fún kó sọ nǹkan nù. Askinuhunna min haythu sakantum min wujudikum. Bẹ́ẹ̀ bá wá rí obìnrin náà tí ò pọ́n ọkùnrin lé ẹ sọ fún òun náà kó sọ nǹkan nù. Kòtò ló kó sí. Ọlọ́run ọba ní àwọn ọkùnrin kan wà wọn a máa ṣe ìyàwó wọn bí ajá wọn a máa ṣe wọn bí ẹran. Ọlọ́run ni ẹ bá sọ fún àwọn ọkùnrin bẹ́ẹ̀ pé wọ́n sọ nǹkan nù. Ọlọ́run ní jẹ́ ń sọ nǹkan nù. Àmín. Àsìkò inú ọkùnrin tó bẹ yẹn. Sùsàkàtúmínú jídì kún. Bọ̀ ẹ̀yin ọkùnrin náà ń bẹ yàn yín ẹ sọ fẹ́ni tí ń jókòó sẹ́gbẹ̀ẹ́ yín ẹni wọn ò ní sọ nǹkan nù. Wọn ò ní sọ nǹkan nù. Ọlọ́run ọba wa pọ́n àwọn obìnrin lé ó tún wá ní àwọn obìnrin bẹ́ẹ̀ bá lọlé ọkọ àwọn nǹkan mẹ́ta kan wà tẹ́ ẹ́ dì lẹ́rù lọlé ọkọ. Ibi à ń lọ gangan lò. Àkọ́kọ́ ń bẹ̀. Àtàwádà. Ó ní ẹni tẹríba. Àtàwádà. Ẹni tẹríba fọ́kọ yín. Ẹ̀kejì ń bẹ̀. Àlìkíbùrù. Àlìkíbùrù. Ó
ó ní ẹyẹ ṣègbéraga. Alikiburu. Ìgbéraga ní gbé ní sánlẹ̀. Ẹ wà lórí tó ju tọkọ lọ, wọ́n ṣègbéraga wájú rẹ̀. Alikiburu. Ìmọ̀ lórí tó ju tọkọ lọ, wọ́n ṣègbéraga wájú rẹ̀. Mọ̀ wá kó sódà pàdé apá kọ́ wá sí gánga kọ́ sí gánga kí ìgbéraga wá wọ̀ ọ́ kọ́ ọmọ ṣe báyìí wájú ọkọ rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta. Àtẹ̀sílì. Ọlọ́run bá ní ká submit ara wa fọ́kọ wa. Ká ju sẹ́lẹ̀ fọ́kọ wa. Gbogbo tó bá wù ká jẹ láyé. Gbogbo tó bá wù ká ní láyé. Gbogbo tó bá wù ká mọ̀ láyé. Ká submit rẹ̀ fọ́kọ wa. Be submissive. Àwọn àfáà kan. Nítorí wọn ìgbé èbò. Wọ́n lè lọ síjọ. Wọ́n lè bá gbé stúdù wá. Kìí ṣe stúdù, it is stool. It is stool. Àwọn ọmọ akéwòn mi kan. Aláyẹ̀dọ́kùnrin afẹ́ stroke lọ, mo níbo lẹ̀ ń stroke rẹ̀. It is stool. So stroke. Ọtí mú kàn mí mọ́. Wọ́n ní ẹ̀wọ̀n submissive sí ọkọ yín. Kàdíjà ìyàwó ànábì. Mo rò pé wọ́n láwọn obìnrin ní máa ń yí ògbà ànábì. Ìyàwó ànábì. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi gbà ànábì lọ. Olówó, olọ́lá. Ó wá tọ̀ ànábì lọ. Sallallahu alaihi wasallam. Ó tọ̀ ànábì lọ. Sallallahu alaihi wasallam. Ó lé ànábì mo ṣe tán àti lọ́kọ. Sallallahu alaihi wasallam. Allah. Ànábì ní pẹ̀lú gbogbo tó ní, ó ní mo ṣe tán àti lọ́kọ. Ànábì táyì ní yẹn, a máa kiri ọjà fún ọ̀dídà. Tó bá tajà tán, yóò wá kó gbogbo owó tó bá pa yóò kó wá fún kẹ́kìá. Ọ̀dídà wa ni, ànábì ìwọ ló ní mí ní gbogbo tí mo ní. Àtọwọ́ àti gbogbo ẹ̀ tiẹ̀ ni. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ látara Kàdíjà ìyàwó ànábì. Sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́. Ẹ̀yin ọmọ ìjọ obìnrin afẹ́síṣe. Ọlọ́run ní báyé lè wéwèé. Ọlọ́run ó ṣe àlékún àlùbáríkà. Èmi tí mo dé bí tẹ́ fojú kàn mí tẹ́mi náà fojú kàn yín ẹ̀yin mo sì láyé láyé. Ṣé wọ́n rẹ̀ wọ́n tí wọ́n ń bínú mi? Bàbá tí mo sọ lẹ́kọ̀ọ́ pé ń bọ̀ ọba wọn. Bàbá. Àwọn tí ń bínú mi nítorí pé mi ti bọ́ lọ́hùn tó. Mọ ọmọ lọ́hùn. Mọ nímọ̀. Mọ ọmọ lọ́hùn kan. Ọmọ kan lẹ́yìn ní Jésù. Èmi kọ́ ọ lọ́hùn. Ọlọ́run nìkan ló lè parí ìjà tí ń bẹ láàrin télọ̀ àtàsòpá. Àsòpá ò ní sọ fún télọ̀ pé pà ń bẹ lábẹ́ òun télọ̀ ló sì mọ̀ pé ni ó sòpá ló fẹ́ rán sọ fún. Ìjà bá dogun. Wàhálà bá dé. Ẹ bá sọ fún wọn pé ìsọkùnrin ìsọkùnrin ló bá ń gbé wá ṣe pé. Gbé bàbá ṣe pé. Ọjọ́mọdé bójá làgbà ní bá ń gbé wá ṣe pé. Gbé bàbá ṣe pé. Ewúrẹ́ bá bójú ẹ̀yìn afẹ́ pépélé pé. Èpè wọn ò padà sọ́dọ̀ wọn lógo ọ̀la. Èpè wọn ò padà sọ́dọ̀ wọn lógo ọ̀la. Èpè wọn ò padà sọ́dọ̀ wọn lógo ọ̀la. Bójọ́mọdé bójá làgbà ní bá ń gbé wá ṣe pé. Bójọ́mọdé bójá làgbà ní bá ń gbé wá ṣe pé. Ewúrẹ́ bá bójú ẹ̀yìn afẹ́ pépélé. Ọ̀dà wàá bí oní wàhálà ṣé kò sí o. Wo ó sì o ọmọdé ẹ̀ náà mo wá sọ́dọ̀ rẹ̀. Ẹ jẹ́ tètè sọ̀rọ̀ tó bá yẹ pé mo lẹ fẹ́ rà torí tí n bá fi lè gbẹ́mu ilé gbangba kò táwọn kọ́sítọ́mà mi mu o. Ọlọ́run má jẹ́ èmi máa mọ ẹmu tí ó sọ̀yàn dírá dáadáa yìí. Ẹmu tí ó sọ ní dírá dáradára ẹmu dáadáa Ọlọ́run dá àmúdára ńlá wa ń dá o. Ẹrù bá sì rí yín ó ti tú àṣírí yín ti tú tipẹ́ ẹ̀yin tẹ̀ ń po gégé mú mẹ́mu fáwọn èèyàn. Àwọn ń po gégé mú mẹ́mu fáwọn èèyàn mu. Nígbà tẹ́ ẹ dé mo tẹ̀rù pọ́rọ̀ gidi kan ọ̀rọ̀ tó máa mú ọpọlọ dání ilẹ̀ fẹ́ bá mi sọ ni mi mọ̀ pọ́rọ̀ òṣì ọ̀rọ̀ dáadáa lẹ fẹ́ bá mi sọ. Èmi dúró èmi ló pò ó ṣe mọ́. Mo máa tún pa mi tó bá ṣọ́ra. Èmi ló pò ó ṣe mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kò ní jẹ kò ní kọ́kọ́. Mo fẹ́ ṣe àyè lè ṣe.
Mọ́tò gbá ọ ni abọ́ ṣubú. Tó bá tẹ̀ yẹ pé mọ́tò ló gbá mi ni èmi kò máa jà olórí burúkú wa mi ò ní wàhálà yẹn ṣé mo lọ pàdé mi lọ́nà tó ná mi tó gba gbogbo ọwọ́ mi tó sì tún ti yẹ mú mi dànù. Kí ló pè é? wàá bí òní wàhálà. Wàá bì ọmọ àbá oníwàásí ló sí ọmọ tèmi báyìí. Oore o tó bá délẹ̀ tán ẹ ní ìyẹ̀dá ya wèrè o ẹ ní ìyẹ̀dá ọ̀gbádùn o mo ń bọ̀ dóde mi o dóde mẹ́rin mi wò bí ìran o. ọmọdé yìí èyí jẹ ó ti wà bí lẹ́lẹ́bẹ̀ ló wá ń ṣèwọ yànnàyànnà báyìí ó ní máa ń gé kó ṣe wèrè fún náà. Lónìí ìyọ̀dá kí ló ṣẹlẹ̀. sọ ẹ bá ń gbọ́ wàbí ẹ wo wàbí ò sí ní orúkọ o ìbéèrè ni o tí bàbá ẹ bá lóun kéwú èmi gángan mo kéwèrè ìsọlọ́run. ibo la ń lọ. àbí ìkànsí lè níwájú Abẹ́òkúta là ń lọ tí máa ń fa oníkìní ni wọ́n ti àrùn pátá fẹ́ mi ọ̀dàdàdà òsì bọ́sẹ̀ yóò tí wọ́n kọ́ bá mi gbowó mi lẹ̀. àbọ̀ gbọ́. kí ló ṣẹlẹ̀. ẹ lẹ́ wà fà. ẹ ra o. ẹ pẹ̀lẹ́ o. ṣé o sí o. ẹ jọ ọmọ olórí burúkú ọmọ wèrè ọmọ òfòtálẹ́ bí tẹ́ ẹ sọ ní béèrè ni mo wá wá. èmi ò bímọ lórí ibú wọn sì bímọ kankan tí mo sọ ń béèrè. ṣé wàá bí nǹkan. Abdulwahab. ẹ pé tán ni tẹ bá pé tán ni ẹ mọ̀ pé ṣé wàá bí ló kọ ẹ. ẹ ṣe sùúrù. Abdulwahab àwọn ìyá yìí dára. ẹ ti ẹ pé bọ́tà lójú yín báyìí kí n bẹ ní àdáni lábọ̀ ònú báyìí ibẹ̀ ni ọmọ gbà bílíìdì ẹ̀jẹ̀ jáde yóò bí gbogbo ohun tí mẹ́nu ẹ̀ dànù. ẹ wá ṣá ayé bẹ́ẹ̀ bàjẹ́ ṣá ṣe ẹ bí pé àwọn àdéhùn náà máa yọ kankan náà máa yọ sàṣàṣì ni ẹ wá ìyá tó bá jọ wá sí ìtura ní mo fẹ́ wẹ̀rẹ̀ o. àbí sáré bàbá. mo ní mo tọ́ ilé mi mọ́. kàmú kàlà. ẹ dákun torí Ọlọ́run kí ni Abdulwahab ṣe gẹ́gẹ́. ẹ wò kéèyàn sí ọmọ báyìí ó ná ọmọ yìí ó gba ẹ̀jẹ̀ lẹ́nu rẹ̀ lẹ́yìn tó gbẹ̀jẹ̀ lẹ́nu rẹ̀ tán ó yà sọmọ lọ́rùn aṣọ dìsáínà ánsẹ̀ tí ọmọ yìí ó sọnù owó tí mo fi ránṣẹ́ ó sọnù ẹmu tó wà lórí rẹ̀ ó dànù. kí ni ìwọ náà wá ṣe fún tó tó bẹ́ẹ̀ yẹn bí o ṣe kọ́kọ́ fún o bí o ṣe kọ́kọ́ fún o. ó ṣe kankan fún mi. gbẹ́nu dákẹ́ amúnibú ni ẹran ìbí yẹ. ẹ dákun ẹ jẹ́ kó sọ̀rọ̀ Abdulwahab kí ló ṣẹlẹ̀. arákùnrin nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí mo ṣe ń kọjá lọ mo rí ti ń já gégémù tí sì ń já yìí mo mọ̀ pé ń fi ń mísì ẹ̀mú fáwọn èèyàn ni kò sì sí ẹni tí wọ́n po gégémù mẹ́mu fún tí ò ní tákìtì ibẹ̀ ni mo ti rántí ọ̀rọ̀ yín tẹ́ máa ń sọ sá ẹ máa ń sọ fún wa wípé jihad tó lóore inú jù ní ká sọ̀rọ̀ òdodo fẹ́ni tí bá ń hùwà tí ò dáa ibẹ̀ ni mo ti tara ìsọ Ọlọ́run sá. ṣé torí ẹ ló ṣe wá ná ọmọ tó ọjà sọmọ lára báyìí. ọyà tiẹ̀ náà tọ́pọ̀ gbẹ́nu oṣù sọ́hún ṣé ńgbà ọyà sọ rẹ ṣé ìwọ ń bílíìdì bóun ṣe ń bílíìdì lẹ́nu tí ń bílíìdì níbi ibòmí tá a rí kọ́. bàbá ṣì rí iná ayé làjọ wà. ẹ ṣe sùúrù Abdulwahab fọsùn dábí mọ́ tùmọ́rù lóòótọ́ ló yẹ ká mọ sojú abẹ́ǹkó àmọ́ bí wọ́n ṣe sọ tiẹ̀ yóò dáa bó o ti sọ fún wọn isbiru ó sì ṣe sùúrù kò sọ pé kó wá ná ọmọ báyìí. ẹ ti ẹ mọ dá lóhùn èmi jẹ́ lẹ́sìn yín ni àbí mo kiri ẹmu wá mọ́sá sí yín pé kẹ́ ẹ mẹ́mu tipátipá. kí ló ṣe yín tẹ̀ ṣe bákọ̀bàkọ̀ báyìí kí ló ṣe tẹ̀ ṣe dáadáa ẹ wá máa tẹ̀ jẹ̀ pé mo ká ìgbòho tẹ̀ jẹ̀ yó. ẹ wo ẹ jẹ́ kìlọ̀ fún ajá tẹ mú lẹ́yìn máa bẹ́ orí rẹ̀ dànù o máa bẹ́ orí rẹ̀ dànù o. ta ló lè bẹ́ẹ̀ sẹ́mi lẹ́yìn kàlásì orí ta fún iná bàbẹ́ ó yẹ fẹ́ ayé máa bàjẹ́ tẹ̀ ẹ tó bá wọlé máa pa mẹ́rin ní ìṣá àbọ̀lẹ́ bukú ni sẹ́mi lẹ́yìn fi kàlámà ṣẹ́ yín bá. olókìgbẹ ni. èmi ò mọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ yín àtòrí tó ń fọ àtinú tí ń rún àtàsọ rẹ̀ tó ti ya àti gbogbo ẹ̀ wọ́n fún yín lówó kẹ́ ẹ lọ tọ́jú rẹ̀ ẹbí èlò ni gbogbo ẹ̀ jẹ́. 50 bay. ẹ owó kí ni ẹ wá ṣe ẹ bẹ́ẹ̀ kà lè rẹ́rẹ́ sí wípé àjọpọ̀ lórí títọ̀ lọ́dà. ọ kí ló dé ọmọkùnrin o ṣe wá délé sùn lẹ́yìn ìbejì báyìí ó ṣe fẹ́mi àti àbálẹ̀ kí ló dé. kí fi tẹ̀mí ṣe tẹ̀mí ókè kí bá bàbá yẹn bàbá ṣe àgbọ̀n márùn-ún ní kẹ́ fún wọn àwọn ilé ìkẹ́ ìsàkánù wa jẹ wọ́n jẹ kí sókiri ni àwọn iṣẹ́ ẹ fílípù àwọn ọmọ yìí ni tó kú ni. àbá ẹ gba 15,000 yìí. mo kàn bá bẹ́ẹ̀ ni o owó òun tó owó ìjà tó máa jẹ o ọlọ́run ní bí ìyà jẹ́wọ́ nsọ́nlé. ẹ tún gbàdọ̀ ẹ tún gbàdọ̀ aláyẹ nínú àwọn ayé ìta máa gbọ́ tèmi lọ́wọ́ yìí o ẹ jẹ́ kí sọ̀sọ̀ bàbá wọn jẹ́ kí sọ̀rọ̀ lọ kàá mọ̀kànlá wọn jẹ́ ẹ lè lọ o ẹ lè lọ o yá yín ẹ mẹ́tọ́ tèmi fún mi o. Nájímù. náà. Ràkúnmí lẹ́ràn yóò jẹ́ o. kí lẹ rí. bó ṣe dùn náà nù wàá rí kùsọ̀ làwọn. àkúnmí kọ́. bí mo ṣe ń wo yìí ọ̀nì ló máa jẹ torí pé ẹran ọ̀nì ló máa ń dùn báyìí. lánìkan ẹ̀gbá.
ẹran tó gbóni gbígbẹ ló jẹ́ kó dùn lẹ́nu. ṣé o sọ de Nájímù ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́jọ́ ń ṣe àdúrà pé ẹ ń gbádùn o. wọ́n ń gbádùn ọkùnrin kékeré bíi ẹnu bíi ọjọ́ mélòó kan sẹ́yìn iṣu sísun ló gbé wálé mo lérò wípé inú abúlé lẹ́tí ló ń ṣàdúrà yìí. kò síbi táwọn ìjìnlẹ̀ lọ ṣàdúrà ọmọ ọlẹ́nìkan láyé gbà gbogbo bí ló gbà lágbára. wá kí ló dé ẹ̀wọ̀n tó kó ṣíṣe kúrò jíjẹ ọ̀fẹ́ kí ló dé ó sì tọ́ bọ́ náà ọ̀pá dúró ẹran yìí láì ṣe katapila. ṣùgbọ́n kó wá fún wa kábàlẹ̀ jẹ́ náà ní. wá bámu tọwọ́ rẹ̀ bámu mo ní bámu. ìgbà ẹ̀rí nǹkan bọ́ bá pọ́ tẹnu ẹgẹ́ lẹ̀ máa jẹ́ ibi ẹ̀fọn àgàn ló ti ẹ̀ mọ́. ibi àwòrán. ẹran tó ti gbó ẹran oko tó ti jẹwé tó ti jẹ gbogbo photosynthesis ẹran ogbó. kí lọ rí tọ́ ìsọ bẹ́ẹ̀. torí pé káyọ̀ pé ẹ ṣe nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ẹ ṣe ṣèlérí fún mi ni ẹ ní máa wò mí ràn lórí ọ̀rọ̀ wàhálà. astagfirullah nalagafur rahim kọ́lọ́n kó bá mi ṣàforíjì fún ọ. àbá yìí ṣe wá ní nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ dáadáa gbà mo ti fẹ́ ọ ti gbogbo ohun tó ní pátápátá irúfẹ́ tí mo ní sí ọ náà ni mo ní sí Abdul Wahab bẹ́ẹ̀ ni torí mo ti tara yín sí lọ́hùn mo ti wọ ẹ̀yin méjèèjì sí Islam kí ló wá dé kí ló dé tí wọ́n ní nífẹ̀ẹ́ yín wò ó àní dákẹ́ àdúrà ni a túbọ̀ tẹ̀ra màdúrà ọlọ́wọ́n ọba ṣèkan mọ́kù yóò gbàdúrà wà lórí rẹ̀ ṣùwárí wọ̀ fúnra rẹ̀ ó túbọ̀ tẹ̀ra màdúrà torí wọ́n yá rẹ̀ tẹ̀ra màdúrà dáadáa ọlọ́wọ́n ó sì gbà. tó bá ti ní èmi mo ní ọmọ tó o bí èmi mo ní adé yọ nísìn ọkàn rẹ balẹ̀. ẹ ṣeun mo dúpẹ́ ẹ mọ̀ bínú sí mi. àbá ó dàrú. dàrọ bíi ti bolódà kò ń ṣe àyìn lọ́sùn ni. rárá o èmi kọ́ lórúkọ lálẹ́ yìí. bẹ́ẹ̀ ni. ó dà rárá. ìyá abili ìdáyà. ẹ dákun ṣé oorun náà ló ń sùn láti ìgbà tí mo ti wọlé tí mò ń pariwo gbogbo yín tẹ́nìkan kan ọ̀dà mi lóhùn. ẹ má bínú ẹ ti dé. mi ò tí ì dé ojú ọ̀nà mo wà ẹ̀gbọ́n tí ń bi mí. ẹ má bínú. mo tiẹ̀ fẹ́ bínú gan ibi tí ń pa mí ò lè jẹ́ ń bínú. sáré wọ kíchìn kó bá mi gbé oúnjẹ tó bá ń ṣe wà. oúnjẹ. èmi ò dáná. ìdáyà ọjọ́ mọ́ fọwọ́dà sí yẹ̀yẹ́ ebi burúkú nílé mi bọ̀ mo ṣe wáyé o ebi ò pa ní kọ́rọ̀ mi ò wọ̀ o wọlé kọ́ bá ń gbóúnjẹ wá ni o. ta ló ń bá yín ṣàwàdà ṣebí lálẹ́ àná ń gbà tá a sùn ẹ sọ pé ó rẹ̀ yín mímí náà ṣe fẹ́ dáná lọ́sàn-án ìlú rẹ̀ mí náà ó jọ rẹ̀ wá ni. ìdáyà torí pé mo ní ọ̀rẹ́ mi lálẹ́ àná ló ṣe òrèwọ náà lọ́sàn-án yìí. ó jọ rẹ̀ wá ni. ìdáyà ìkà ni ọ́ dúró ṣé torí pé mo ti ń gbé ọ gẹ̀gẹ̀ lọ́jọ́ kí wọn náà fẹ́ máa fi mí sakọ. wá o èyí ò ní gbàwòrán gẹ̀gẹ̀ láyé kó má fi kọ́pì kan o kò sí báwòrán ṣe kàǹkà tó bí wọn ò fi kọ́ wọn ò gbé ti sára àgànnà báyìí kódà wọn lè fi ti spíkà. omi tó ṣaláàbò lórí ẹja náà ni ó padà ṣẹja jiná o ó pé ọyá ẹjẹ ó padà di pẹpẹ súpù rí èmi mo sọ fún ọ bẹ́ẹ̀ ẹnu ìlàjọ wa. ẹ káàbọ̀ kí a dá ìdí.
ẹ má bínú pé mi ò tètè yọjú sí yín, mò ń kírun lọ́wọ́ ni. Bàbá ń dáná. Kí n dáná fún yín? Ṣé oúnjẹ tẹ́ fẹ́ jẹ? Ìta fi ṣe sàrà fún ọmọ ilé kéwù ni. Sọgbọ́. Torí pé àti rírú ẹ̀ ti pẹ́ ni. Ó tún ti yí nù. Ó yí nù. Sẹ́gbọ́. Bílà kí ló ṣẹlẹ̀ ìdáyà kí lèmi àti ẹ fà pọ̀ ó dà mí lọ́bẹ̀ nù ó ń dì mí lọ́wọ́ mú kí lè ṣe mí. ẹjọ ọwọ́ yín nìkan kọ́kọ́ ni mo dì mú okùn ẹ̀mí mo sì máa dì í mú ẹ̀yin àgbàyà irọ́ ló àgbà jàtijàti. Ọlọ́run dẹ̀ rí gbà fún ẹ. ẹjọ ṣé bí obìnrin dáadáa ṣe ń ṣe lẹ́yìn ṣe ṣe. èmi ara àwọn òwà òṣìdẹ́wù tó fi fẹ́ mi lé yín náà nìyẹn. ẹranko ni ẹ ẹ̀yin àgbàyà jàtijàti. ọgbọ́dọ̀ ẹranko ni ẹ. Àṣìṣe. ẹ̀ka tó máa ṣe gbogbo ọbẹ̀ náà kò ní dùn. Kò ní dùn lẹ́nu àwọn ẹ̀gbọ́n ẹranko. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin méjèèjì ẹ̀ lè mọ́jà ara yín jẹ. Afẹ́ ìgbà mi. Afẹ́ ìgbà mi. Ọbẹ̀ tí mo retí kọ́ yìí. Òun ni. Tánọ́dọ̀ bẹ̀ nù. Ìdáyà ẹranko yìí ni. Àfá èmi ni. Èmi ni mo dànù. Ṣé bí àgbàlagbà ṣe ń ṣe ìlú ẹ̀kọ́ ṣe ṣe? Ọmọ pé mi àti yín à ń jà. Tó bá yẹ pé àgbà dáadáa, àgbà tó ń tolé, àgbà tó rí ẹ̀ pé ṣùgbọ́n yẹ kó wọnú yàrá wa bá mi pé ìdáyà o kí ló ṣe wà tó kú ẹ o màá dẹ̀ mú ẹjọ́ màá dẹ̀ rò fún ọ wọ́n dẹ̀ bá wa parí ẹ̀ ló bá tán àwọn gbowó lọ́wọ́ yẹn wọ́n lọ ń ṣe bí òṣì. Mi ṣe ní ṣe ní lẹ́tọ̀ọ́ sí ni. Àníjọ jẹ́ ni. Wọ́n aṣojú èmi àti ẹ. Afẹ́ ìbára dá sí ìtò wà nílẹ̀. Òpònú ni ọ́. Abunú sì ni ọ́ pẹ̀lú. Kódà òòrùn òrùn sá orúngún ọ̀tàn débi kó tiẹ̀ sá ti ọgbìn. Ọmọ ìjọ náà jẹ́ àfa lára mi o. Tí kì í bá ṣe pé àfa àti mọ̀ jẹ́ lónìí. Ọba mọ̀ pé Tyson ló dún wájú rẹ̀. Ó yẹ kí n fi ẹ̀fẹ́ da gbogbo orí ẹ̀rú báyìí pátápátá. Ọbẹ̀ tí bí ọjà ó ti dànù. Afá inú ló bí mi. Tani irú ẹ̀ máa ṣe tí ò ní bínú. Inú ló bí wọ. Inú tó wá bí ọ lọ́wọ́ á bí èmi náà. Sọ wá ní òun dáadáa. Ẹnu ẹ tó kéré ni o. Tó tóbi ni yọ sáfẹ́ ní ọdún lẹ́mọ̀. Mi ìfẹ́ ọdún lẹ́mọ̀. Ọ̀fẹ́ ìdẹ́kun torí tó lọ́wọ́ àtàná bí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Wọ́n jáde bí oṣù mọ́tì náà tọ́wọ́ o. Èmi ò lọ fún ọkọ̀ sí. Èmi ò lọ fún orí ẹ̀ náà. Àwọn ilé ìdá àtọ́run rẹ̀. Wọ́n fọ̀nà bí bẹ́ẹ̀ ni. Ìwọ bá jẹ́ àwọn mọ́tì náà lọ́wọ́ fún bẹ́ẹ̀ ni. Ní ẹ. Láyìlá ìdáná. Etí òkun fẹ́ kọ́lọ́kọ́ ẹ̀kúsí sẹ́nu yẹn. Bàbá yìí ti fọ̀ dànù. Akí Ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim. Àwọn ìsọ́kù lọ́dún èṣù ẹni ègbé ẹni ẹ̀dánù ẹni Ọlọ́run bínú sí kí ìbínú Ọlọ́run kó mọ̀ bá. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Àbẹ̀rẹ̀ ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run. Bismillahir rahmanir rahim. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Allahu la tí ò ṣe é bá forí gbórí ọba tí ò ṣe é bá fi gagbága. Allahu Akbar. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun. Ọlọ́run ọba tí kì í sùn. La ta'khudhuhu sinatun. Ọlọ́run ọba tí kì í jẹ. Wa la nawmun lahu ma fi samawati wa ma fil ardi. Ọlọ́run ọba tí kì í mu. Ma fi samawati wa ma fil ardi. Ọlọ́run ọba tí ò bí tẹ́nìkan ò sì bí. Fọ bí yìí sí ni yìí bí alọ́gán la dé o. Ìlà bí sí ni yìí. Ìlà bí yìí sí ni yìí bí alọ́gán la dé o. Gbogbo àṣírí pátá ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Bẹ́ẹ̀ bá rí wa tá a gọ sí ọ̀dọ̀ àbí tá a ń bẹ̀rẹ̀ síwájú àwọn fún akọ́tà pé akaramọ́kànláwọ̀ ẹ bàbá ẹ̀bùn alásìrí ẹ̀bùn alásìrí à ń kàn wọlé lásán ni. Ìlà bí sí ni yìí. Ọlọ́run làṣírí ọ̀hún wà. Bí sí ni yìí. Ẹ jẹ́ àtàn Ọlọ́run. Bí sí ni yìí. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá sí abẹ́ sùn. Orun wẹ̀. Allahu akbar. Allahu akbar.
gbé mi dé wọn dáadẹ́. Ọlọ́run ọba ló tóbi jùlọ. Ọlọ́run ọba ló tóbi jùlọ. Bàbá ní kò sẹ́ni tó tó Ọlọ́run mọ́ o. Allahu akbar. Ọlọ́run ọba ló ní gbogbo ayé pátápátá. Ọlọ́run aláṣẹ o. Iná ìdí ìnàmọ́ ọmọdé. Ó tún wá fún ọlọ́nàbí kan, ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìnàbí náà ọmọdé. Ọlọ́nàbí òní kẹ́ máa tẹ̀lé. Wàkítàbàwù. Ó ní wàkítàbàwù. Wàkítàbàwù. Sẹ́rí àlùkùránì tẹ́yìn òkà kún. Wàkítàbàwù. Àlùkùránì tẹ́yìn òpọ́lé o. Wàkítàbàwù. Àlùkùránì ìlú ọlọ́run tẹ́yìn òkà kún. Wàkítàbàwù. Akíwà mọ̀kílà. Akíwà. Agbára. Akíwà mọ̀kílà. Akíwà mọ̀kílà. Ọlọ́run lágbára wà. Bàbá ní Ọlọ́run lágbára o. Wọ́n ní bọ̀ sílọ́wọ́ katapila. Ọlọ́run ní gbogbo agbára wà. Akíwà mọ̀kílà. Ẹ jẹ́ ká tún Ọlọ́run. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Bàbá ní súnmọ́ Ọlọ́run o. Rí dájú wípé ọ̀tún rẹ̀ Ọlọ́run ni. Wọ́n ní ẹ̀rí pé ọ̀tún yẹn ọwọ́. Òsì rẹ̀ Ọlọ́run ni. Wọ́n ní ẹ̀rí pé left yẹn Ọlọ́run. Iwájú rẹ̀ Ọlọ́run ni. Wọ́n ní front yẹn Ọlọ́run. Ẹ̀yìn rẹ̀ Ọlọ́run ni. Wọ́n ní back yẹn Ọlọ́run. Tọ́ ọba wa tún Ọlọ́run tán. Bàbá ní dẹ́ba kọ́ Ọlọ́run tán. Tọ́ ọba tún Ọlọ́run tán. Bẹ́ẹ̀ débi ọwà. Ojú rẹ̀ wà dojú Ọlọ́run. Kọ́ bàbá lójú yóò dojú Ọlọ́run. Ojú rẹ̀ wà dojú Ọlọ́run. Wọ́n lójú yóò dojú Ọlọ́run o. Bájẹ́ kan bá rọjú mọ́ ìwọ náà rọjú mọ́ padà. Wọ́n lè rọjú mọ́ màmá padà. Àjẹ́ náà kí ni ó ṣe sọ́ọ́lì. Yóò yà gbèsè lẹ́nu bàbá yóò sì máa kó kẹ̀jẹ́ yóò sọ di bọ́gà. Ọlọ́run yóò dà fún ọ. Àmín. Yẹ́nì kùrú. Dọ́là kí a mọ̀ ọkùnrin dà. Wàá súnmọ́ Ọlọ́run, wàá tán Ọlọ́run. Wọ́n á jùlọ mi. Ọwọ́ mi wá di tọ́lọ́run. Wọ́n yà tàbá kàrú dàbí kan sí sábà àti wàlẹ̀ àríwú. Ìrìn mi kan di tọ́lọ́run. Tila sabi alaka makina adabarna. Wọ́n ní tó bá ń ṣiṣẹ́ guari ọ̀ lágbára o, Ọlọ́run lágbára o. Bàbá ní ẹ̀yìn tí àwọn ju o. Fún ẹ̀yìn tí wọ́n tì mí púpọ̀ sọ́lì. Bàbá ní náyà náà kú ní kẹ́sẹ́ ọ̀rọ̀ púpọ̀. Marital wa salamu ala Ibrahim. Ẹ̀mí ẹ̀fẹ́ lọ́rọ̀ Ọlọ́run bí n bá ti ọlọ́rọ̀ ìmọ̀ sọ́lọ́ ni. Bẹ́ẹ̀ni bàbá. Wa salamu ala Ibrahim. Ẹni tí ó bá bínú lẹ́yà bínú kú. Àbí o. Ràìtì rẹ̀ bí. Ibi táwa yìí bá dó lónìí. Bàbá níbi tí wọ́n bá dé lónìí. Bọ́ bá ń pè oníwàásí nílẹ̀ yìí ọ̀sẹ́ lómìnà àfọwà. Bàbá ní ọ̀sẹ́ lómìnà máa wọ àwọn nìkan ló kù o. À ń pọ̀ wọn bàbá àkànlé ni. Wọ́n lé àpẹẹlẹ ni o. Àpọ́nlé ni akaramuka lọ. Àpẹẹlẹ bọ́gọ́ o, èkúlé fún jẹ́ o. Ọlọ́run jáde yín gbẹ́ o. Ọlọ́run jáde yín gbẹ́. Àmọ́ aṣọ òdodo ọ̀rọ̀. Ibi táwa wá súnmọ́ lọ́hùn dé àwa rọ́lọ́hùn ni. Bàbá náà wọ́n súnmọ́ lọ́hùn tó náà sì rọ́lọ́hùn ni o. Àwa náà ni. Bàbá náà wọ́n ni o. Àwa náà ni. Àwọn ni o. Kò sẹ́lòmíì mọ́. Gbogbo ẹni tó bá wá ní tiwa báwo yóò kàn àbùkù. Wọ́n ní yóò kàn nínú yọ̀ ni. Ẹ dákun ẹgbẹ́ kó dọ̀ wò. Ẹgbẹ́ kẹ́ni ọ̀hún dọ̀ wò. Wọ́n ní ẹsẹ̀ tẹ́ẹ̀sì fò. Àwa wà lọ́hùn, arí ọlọ́hùn, asúnmọ́ lọ́hùn, ọwọ́ wa di tọ́lọ́hùn, ẹsẹ̀ wa di tọ́lọ́hùn. Bàbá ní gbogbo sẹ́pìn àwọn wọn ló ti di tọ́lọ́hùn pátá o. Allahu Akbar. Ràìtì rẹ̀ bí. Osmanu. Bí a ní ìkọ̀lì bí. Osmanu. Yóò dà fún ọ. Bákùnrin tó lọ́ṣọ́ kan dáadáa. Bákùnrin tó lọ́ṣọ́ kan dáadáa. Ọlọ́pọ̀ lónìí wá sí mẹ́ta lásìní ẹ̀yìn ìyá wa Ọlọ́run òjò dáa fún yín. Okùn méjì báyìí. Ọlọ́run òjò dáa fún yín. Àmín. Gbogbo ẹ̀yin ìyá wa. Bàbá kí àwọn ọmọ o. Tẹ́yìn ṣe tiwa Ọlọ́run bá fi yín mọ̀nà. Ọlọ́run fi yín mọ̀nà o. Ẹ̀yin tẹ́yìn sì ṣe tiwa kọ́lọ́n kó bá kó sí irun kẹ́ ṣe tiwa. Àmín náà. Ẹ̀yin tẹ́yìn sì sí èrè. Jẹ́ ń bínú orí. Tó ṣe pé àròyìn àṣẹyìn ẹ̀kọ́ ń bínú Ọlọ́run lára wa náà ni Ọlọ́run kó bá fi yín mọ̀nà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillah. Àjẹ́bọ̀ báyìí ṣe ọkàn lẹ́yìn. Àbò báyìí ṣe òfin òṣòfò. Ẹni bí náà fà wá kò ní jèrè ọmọ. Àjẹ́bọ̀ báyìí ṣe. Bàbá gbogbo ohun tẹ́ ẹ bá mi sọ pátá mo gbọ́. Àmọ́ ẹ̀yin náà mọ̀ pé n ò lólódì lẹ́nìkan. Wá sí mi èéfì síbì kan. Kú lè lò hákọ̀ wọ̀lá ọ̀kan náà mọ̀ wòrà. Òdodo lèmi ò sọ. Ẹ̀yin náà mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ wá sí i. Ẹni ó bá ti tabá kó lọ tún bẹ̀ ṣe ni. Uthman, gbogbo ọ̀rọ̀ rẹ pátápátá ló yé mi. Àmọ́ síbẹ̀síbẹ̀, sórí gbogbo ẹni tí Ọlọ́run bá bùkún tó ní làákàyè tó lẹ́bùn
tó lọ́lá tó sì lókìkí ó gbọ́dọ̀ mọ sọ ẹnu sọ ni ó gbọ́dọ̀ mọ sọ bí ó ti sọ̀rọ̀ bí ó sì ti mọ ṣe kì í ṣe torí nǹkan kan o torí àwọn ẹlẹ́hónú hàn ni ìsìn lóòrí wọn nísìn tí wọ́n pè pàdé ọ̀tẹ̀ wọ́n pè pàdé òsì wọ́n wá yan alága àṣẹ lórí nǹkan kan kọ́ lórí ìlara ni torí ẹ̀ ní fi wí fún ọ bàbá wa rójú rẹ̀ tán nísìn ẹ̀rìn wọn mọ̀ rí bọ́ bá pẹ̀yìn dà tán wọ́n mọ̀ yín mọ̀ ní kí ni ṣe ìgbéraga rẹ̀ pọ̀ kí ni ṣe tá a lè ṣe gbóhùn tí ń ṣe pátápátá àwa náà lè sí. bàbá ẹ jẹ́ wọ́n lọ ṣe ní tó dá mi lójú dáadáa ni wípé wọn ò lè rí ṣe èmi nìkan lọ́lọ́run yọ̀ǹda ìmọ̀ wá sí fún kò sì sẹ́lòmíì kò sì lè gbà torí ó ti níbi tèmi àtọ́lọ́run jọ tó pọ̀ sí bàbá. Usman ọ̀rọ̀ gbéraga tí mo ní ọmọ mọ̀ sọmọ náà ni èyí tó tún sọ lójú mi ní ọ̀rọ̀ gbéraga ni a ní ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ̀ wọ́n mọ̀ jẹ́ kọ́ ọmọ aráyé ráyè lọ́dọ̀ rẹ̀ dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Shukran Sheik, shukran. Ọlọ́run ó fún ọ sí o. Àmín. O ní tẹ́ni tíka o ìka ò sì ní káàtì ẹ̀ wá bá ọ. Ọlá Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ọlá aláhùn wà láàkú wọ́tà. Ẹ kú kalẹ̀. Ẹ ǹlẹ́ bàbá. Assalamu alaikum. Kiyaman. Barakallahu fihi. Jazakumullahu khairan jazaa'i. Junuza. Ẹ gbọ́ ọmọ tó dúró tó jókòó wájú wọn. Kí mú lórúkọ ẹ̀. Nígbà tí wọ́n fi mú dẹ́yìn, ó burú jọ àpárá lọ. Wọ́n ta bẹ̀rẹ̀ àdúrà lórí tá a sì fi àlùkùránì tá a fi àlùkùránì kọ́. Wàláhì tàlá ó tutù jọ mi àmúlọ́wọ́ sí wa. Alhamdulillah. Kò síbi tí ò lè wọnú àlùkùránì. Ọlọ́run jẹ́ kí ti Abdulwahab náà rí bẹ́ẹ̀. Pẹ̀lú ògùn Ọlọ́run bí ó ṣe mo filẹ̀ fọlọ́run mo filẹ̀ fún yín. Ọlọ́run bá yanjú ẹ̀. Ẹ dákun. Ọlọ́run bá dúró sí. Ọlọ́run mọ̀ ojútó. Ẹ jẹ́ ìyọ̀ǹda yín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá kílé. Ẹ ṣeun. Ẹ bá kílé o. Ẹ bá bọ̀. Ẹ bá wọlé. Kí ló dé tó palẹ̀ kúrọ́ǹdì? Sí kí ni kò máa kéwu ẹ? Akeem, mójútó. Tó bá ṣe mọ̀nàmọ́ná kọ́kọ́ jẹ́ ń gbọ́. Ó yá, ẹ̀yìn alẹ́ wò ni. Ẹ jẹ́ ìyọ̀ǹda yín tẹ̀lé ọ́ sí mi. Kẹ́ lè múra fún wáṣọ ọ̀la. Wáṣọ ọ̀la ó gbóná gan ni. Inshallah. Yóò gbóná gan. Inshallah baba. A kò fún wọn ni. Ẹ lọ sí. Ẹ jẹ́ ká. Asalaam. Ìmọ́lẹ̀ tòkùnkùn jọra wọn, wọ́n yàtọ̀ gédégbé. Ọ̀tọ̀ lògbóòrùn àti tòṣùpá, wọ́n dá yàtọ̀ gédégbé. Afẹ́fẹ́ àti ìjì ò jọra wọn, wọn ò jọra. Òkun àtọ̀sà ò jọra wọn, wọn ò jọra. Ìjòyè lè pé mẹ́fà láàfin, wọn ò lè dìra wọn lọ́wọ́. Ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra. Day or day make I day my name.
kórin má lọ dòwe ìjẹ tí a jẹ tẹ̀tẹ̀ a ò lè jẹ dágunró ayé yìí asán ayé yìí akọjá lọ ayé yìí asán òtítọ́ dúró títí láì òtítọ́ dúró títí láì. bó ti wù kó rí òtítọ́ dúró a ò lè fẹ́rẹ̀ kápá wúwo ìtànjẹ ní a ò lè ṣọ̀ṣà kàkà tú ṣoṣoko àyàmọ̀ mú kan ní a ò lè káyà lẹ́pọ̀ mẹ́ẹ̀díyẹ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kákí àti lẹ́dà ò jọra wọn ò jọra a ò lè fi ikú wé oorun sísùn ìyàtọ̀ wọn gùn ọ̀pọ̀lọ́ òòjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ olúwa àdìtú kìnìún yàtọ̀ sólógìní wọ́n lè fojú jọra ẹ jẹ́ àfiyèsí káfíyèsí ayé yìí asán ayé yìí akọjá lọ ayé yìí asán òtítọ́ dúró títí láì òtítọ́ dúró títí láì ayé yìí asán ayé yìí akọjá lọ ayé yìí lọ kò dúró àmọ́ òtítọ́ dúró títí láì 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 òtítọ́ dúró kò yẹ o bí rọ́bà lọ lógún ọdún òtítọ́ lè bá títí bó pẹ́ bóyá o òtítọ́ dúró títí láì. Alihamdulilayi Rabbil Alamina adúpẹ́ o. Alihamdulilayi Rabbil Alamina adúpẹ́ o. Rabbana atina fid dunya hasanata Rabbana atina fid dunya hasanata Ìbà àkọ́dá ayé Ọ̀rúnmìlà bàbá gbọ́mìrègún àjùbà o. Àwọn àjùbà kì í bàṣẹ. Jésù ọmọ Ọlọ́run àgbé ọ̀gá àtúnbọ̀rúbọ̀ rẹ̀ ga. Ìjọ FACHRISLAM ń ké hallelujah. Ìbà àkọ́dá ayé Ọ̀rúnmìlà bàbá gbọ́mìrègún àjùbà o. Àwọn àjùbà kì í bàṣẹ. Jésù ọmọ Ọlọ́run àgbé ọ̀gá àtúnbọ̀rúbọ̀ rẹ̀ ga. Ìjọ FACHRISLAM ń ké hallelujah. Mọ̀sámi dídùn Adìlá èyí jìrúbi wẹ́dà sẹ́ríkì mọ̀dá ìmọ̀ ọba ńlá. Alo Raiki mọ́bì èjìbú alo Raiki mọ́mìnú èjìbú alóminú alo mọ́mìnú àdá. Ifá ní ọ̀yẹ̀kú bí wòrí bẹ́ẹ̀ ni olójúṣẹ́ adífá fún.